ayé yìí máa yà fún ohun gbogbo tí Tani. Ayé lọ́jà ọ̀run nílé gbogbo aláwòrán. Ayé lọ́jà ọ̀run nílé gbogbo aláwòrán. Arìnrìnàjò la jẹ́, àyàlò láyé. Arìnrìnàjò la jẹ́ o, àyàlò láyé. Ipò dọjọ́ àrùn òdòṣù ẹ̀jẹ̀ a máa ṣeré. Ipò dọjọ́ àrùn òdòṣù ẹ̀jẹ̀ a múra sí rere. Ìgbà táwáyé kò sóhun tá máa mú wáyé. Ìgbà táwáyé o kò sóhun tá máa mú wá. Àtàbà mi rọrùn kò sóhun tá lè mú lọ. Tàbà mi rọrùn kò sóhun tá lè mú lọ. Èyí ló mú mi rántí ìtàn bàbá olóhùn. Òun pẹ̀lú olówó kan tó lówó tí kì í ṣàánú. Tó ní bára yìí bá máa wí, a ní ẹ̀fọ́ lóhùn lóhùn. Tó ní bára yìí má bá wí, a ní ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. 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 Olóhùn tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Bàbá olówó ń jáde lọ, ó pàdé bàbá oníbàárà ní búkà nílé oúnjẹ. Bàbá olówó ra oúnjẹ, oníbàárà ra oúnjẹ. Bàbá olówó ṣe ń jẹun, bẹ́ẹ̀ ló ń wo oníbàárà. Oníbàárà lásán lásán VIP ló ti ń jẹun. Oníbàárà ṣe jẹun tán, bẹ́ẹ̀ ló tún ń borin sẹ́nu. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn ó tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn ó tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Ìgbà tó dòru ọjọ́ kan, ara mi láriwo bàtà. Pé gbogbo dúkìá bàbá olówó gbogbo ẹ̀ náà ti jí kó lọ. Bàbá olówó sọ méjì lọ́rọ̀, àyàfi kan lọ mú olóhùn. Gbogbo ará ìlú báyanu pé kí ló kan bàbá olóhùn. Ọ̀rẹ́ tí bàbá olóhùn dé, bàbá tún mórin sẹ́nu ṣeré. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn ó tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn ó tó wá mú kan rẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn.
wáyé ìmáyà fún ohun gbogbo tí tán ni. Kí là ń wáyé ìmáyà fún ohun gbogbo tí tán ni. Ayé lọ́jà ọ̀run nílé gbogbo aláwòrán. Ayé lọ́jà ọ̀run nílé gbogbo aláwòrán. Arìnrìnàjò la jẹ́, àyàló láyé. Arìnrìnàjò la jẹ́ o, àyàló láyé. Ikú òdòjọ́ àrùn òdòsùn ẹ̀jẹ̀ á máa ṣeré. Ikú òdòjọ́ àrùn òdòsùn ẹ̀jẹ̀ á máa ṣeré. Ìgbà tá wáyé kò sóhun tá máa mú wáyé. Ìgbà tá wáyé o kò sóhun tá máa mú wá. Àtàbà mi rọrùn kò sóhun tá lè mú lọ. Tàbà mi rọrùn kò sóhun tá lè mú lọ. Èyí ló mú mi rántí ìtàn bàbá olóhùn. Òun pẹ̀lú olówó kan tó lówó tí kì í ṣàánú. Tó ní bára yìí bá máa wí, a ní ẹ̀fọ́ lóhùn lóhùn. Tó ní bára yìí má máa wí, a ní ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn tó wà mú sílẹ̀, ẹ̀fọ́ lóhùn lóhùn. Olóhùn tó. Tó ẹ kú léèlà kó nílé o. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ọmọ. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ bẹ́ẹ̀ ni ẹ kú ìyálẹ̀ta. Lóhùn lóhùn. Olóhùn ó tó wà mú kan rẹ̀. Ẹ má jíire lópo lé bẹ́ẹ̀ ni ẹ̀fọn jíire nú ọ̀dàn. Yorùbá bọ̀ wọ́n ní tatíwere ń tèkúté ilé àsùn paradà bí àsùn má paradà ní tigi àjà. Àṣèbá ọlọ́run ọba dániwáyé ọba ẹlẹ́ni àtẹ̀kọ́ ọba ẹlẹ́ni ẹwẹ́rẹ́. Olówó ń jáde lọ, ó pàdé bàbá oníbàárà. Ọba arabarí bí tí a rí ibi rabata tún ti dé sórí ìkànnì Kaya TV lẹ́ni adúpẹ́ amọ̀dúpẹ́ o. Bí bàbá olówó ṣe ń jẹun bẹ́ẹ̀ ló. Àṣèbá ọlọ́run ọba dániwáyé. Oníbàárà Ọba tó lẹ̀mí wa tó lójú wa tó láyé wa tó lọ́run wa tó ń ṣohun gbogbo láàyè gbogbo fẹ́ni gbogbo tí òfin kan dá kan dúró tó dẹ́nìkan lóhùn amọ̀dúpẹ́ o. ẹ̀fọ́ lóhùn lóhùn. Ìbà ọba dániwáyé ìbà àwọn tọ́lọ̀ ń fi kọ́kọ́rọ́ lé ayé lọ́wọ́. Ìbà àwọn àgbààgbà nú àwọn àgbà. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà torí pé Yorùbá bọ̀ wọ́n sọ pé bẹ́kò ló bá júbalẹ̀ ilẹ̀ alanu fún ni. Ìlàrí owó bàtà gbogbo dúkìá bàbá olówó. Tọ́lọ́sẹ̀ tọ́lọ̀ ń fi dá ọjọ́ lọ́jọ́ fi ń yọ bẹ́ẹ̀ ni àṣẹ tọ́lọ̀ ń pa fún ọjọ́ náà tó pa fóòrùn lòrùn fi ń wọ̀. Wàrà ìlú bàyànú pé kí ló kan bàbá. Ọba alágbára tójú alágbára tí ń pèrè alágbára ọlọ́ba tí ń gbàgbára lọ́wọ́ alágbára tí ń fagbára tó ní nìní lára. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Báwa gbàgbára lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Ẹ̀fọ́ lóhùn lóhùn. Kò sí ní tó sẹ̀yìn rẹ̀ nínú tó ń ṣẹlẹ̀ nínú ayé kò sí tó mọ̀ sí lẹ́yìn kàfà lùlímọ̀ yorì àṣeyọ̀wù ni ọ̀. Àṣèbá ládéládé àṣèbá lóyè àṣèbá lóyè àṣèbá bọ̀rọ̀ kìnní àṣèbá gbogbo àwọn ọlọ́lá náà wa àṣèbá ẹni tó ní àṣèbá ẹni tí ò ní àṣèbá àwọn àgbààgbà nínú àwọn èèyàn àṣèbá àwọn àgbààgbà nínú ọmọdé àṣèbá àwọn àgbààgbà nínú ẹranko àṣèbá àwọn àgbààgbà nínú ẹyẹ àṣèbá ọba àjíǹrín bàǹbà ọba àgbà tó yàn àgbà láàrin àwọn èèyàn àkókò máa ń jágbà kálíbà àmọ́ yìí pé òun lọ bá àgbàlagbà tí ń fún ẹni tó bá fẹ́ lágbà tí ń fún nípò mọ́gbàgbà rẹ lọ́wọ́ wa o. Ẹ bá ti fọ́ lóhùn lóhùn rẹ̀. Ẹjọ́ ẹ bá ń ṣí ẹ bá ń tẹ̀ láìkẹ́ ẹ jẹ́ kó débi tó yẹ kó dé dúró. Òun lolúwa tó dá wa. Lórí ìkànnì Kaya TV Kaya Radio náà lẹ ti ń gbọ́ wa ẹ ti mọ̀ wípé Olóhùn ajá balẹ̀ lè tó wa. ọ̀rẹ́ ni tó tún fowó ṣàánú. Lórí ìkànnì Kaya TV lẹ ti ń gbọ́ wa o. Olè rẹ̀ torí pé. Gbangba Dekun lè tò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Lóhùn lóhùn. Ẹ mọ̀ pé bí Gbangba bá ti dẹkùn ó ti di kíkedere ó ṣe kí ni kó bẹ̀ ẹ́ wò. Ẹ wò ó. Olóhùn ó tó wà mú kan rẹ̀. Òdú ni mímí kì í sẹ̀fà ìmọ̀ àfọlóko. Olóhùn ó tó. Orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíbí ìlú Ìbàdàn kó bọ́mọ jẹ́ nílé bàbá tó bí mi lọ́mọ. Mo sì bá ládéládé nínú adé, mo sì bá àwọn tó kó gbadé ńlẹ̀ adúláwọ̀. Mo sì bá àṣẹ tí ń bẹ lára adé. Ìtura àwọn adé kan ń bẹ tí gbogbo ẹ̀dá èèyàn gbọ́dọ̀ gbé sórí àfẹ́ ni Ọlọ́run bá pè pò ń lò ní.
mo ṣe bá àwọn èèyàn tó ti ń tẹ̀lẹ̀ kó tó máa tẹ̀lẹ̀ bá a bá bọ́mọ kékeré tá a bá fẹ́ ní ó máa rìn lọ bá a bá kọ́kọ́ fẹsẹ̀ tẹ̀lẹ̀ ó tó tẹ̀. ní Yorùbá fi máa ń sọ pé àtẹ̀pẹ́ lẹsẹ̀ tẹ̀nà olórúkọ tí wọ́n ń pè fúnlẹ̀ kéèyàn ó tó lè fẹsẹ̀ tẹ̀lẹ̀ ó tó lè máa rìn. ìbá ojú ti ń rìnà àṣẹ ní bẹ́nu ojú tójú fi ń rìnà ó láṣẹ tí wọ́n ń pa fojú tójú fi ń rìnà torí pé bọ́mọdé bá kọ́kọ́ jí kì í kọ́kọ́ rìnà wọ́n ṣèbọ̀ ojú ó fi máa rìnà. ìlàlá ò bá kí. ìbà àṣẹ tí ń bẹ fẹ́nu tẹ́nu fi ń sọ̀rọ̀ nítorí ẹ̀ la fi ń ṣèbà gbogbo sọ̀rọ̀ gbogbo pédépédé gbogbo àwọn àgbààgbà tá a gbà kan àbí méjì nínú mọ̀ lọ́dọ̀ wọn a ṣèbà yín o. láfi ní bẹ́pò ló bá ti jú balẹ̀ dandan ni kílẹ̀ lanu fún o. wọ́n lẹ́mu kan kì í mọ́jọ́ kọjọ́ mọ́yọ́ bẹ́ẹ̀ ni èdìdì kan kì í dosù kó sùn mọ́là làkànlẹ̀ náà ní tòrùn. ayé lọ́jà ọ̀run nílé gbogbo wa la. kò sẹ́ni tí ń pàṣẹ fọjọ́ kọjọ́ tó yọ. ọba òkè náà ní ń pàṣẹ fóòrùn tóòrùn fi ń wọ̀. bó o bá lágbára kan tó o bá lò ó tó bá rí bẹ́ẹ̀ ó rí ọ̀fẹ́ ọlọ́wọ́n ọba náà ní ṣèbà àwọn tó ti ń wí kó o tó máa wí. àṣìbà agi méjì tá a gbọ́dọ̀ gbàgbé àṣìbà àwọn òkè méjì tá a gbọ́dọ̀ fojú rí náà. lórí ìkànnì Kaya TV Kaya Radio nílẹ̀ tí ń gbọ́ wa. kò sóhun tá a máa mú wa. a ní ètò tá à ń gbọ́ lọ́wọ́ lé ní oní Gbangba Dekun. kò sóhun tá. kedere bẹ́ẹ̀ wò. àtàbà mi rọrùn kò sóhun tá a lè mú lọ. ẹ jẹ́ bá ń ṣe ẹ bá ń tẹ̀lé ìkẹ́ bá ń tẹ̀lé ọ̀fẹ́ jókòó débi ó yẹ ó dé dúró. ẹ jẹ́ kó kọ́ onílé lọ́gbọ́n kó kọ́ àlejò lọ́gbọ́n. òun pẹ̀lú. wọ́n lẹ̀ tá a bá ṣe kiri lẹ̀ tó bá tójú ẹni sú òkùnkùn bẹ̀ kì í ṣòro rìn. àní ẹ̀fún ló ń lò. bẹ́ẹ̀ ni o. oníbàárà yìí má wá wí. àní ẹ̀fún ló. ibà fàtẹ́gùn tí ń fẹ́ nítorí pé ibà atẹ́gùn pupa ibà atẹ́gùn funfun. olóhùn tó wà mú kan rẹ̀. ibà atẹ́gùn dúdú ibà jì. ẹ̀fún ló ń lòrùn. sọ ma pé nǹkan ń bẹ nínú ayé láyé fi ń jáyé. ẹ̀fún ló. ìjọ tí nǹkan ti ń bẹ nínú ayé bá kó nínú ayé èèyàn ló ń tọ́ ń dòkú ó porúkọ rẹ̀ dà. tó wà mú kan rẹ̀. ìbọn bá àlàyé tó ní a máa bẹ báyìí tí ń fa àyè rẹ̀ sí wa lára tá a fi ń sọ̀rọ̀ tá a fi ń jẹ tá a ń jẹ́. ǹjẹ́ o bá yọ kó lẹ̀ dá dòkú wọn á chẹ́ǹjì orúkọ rẹ̀. a ṣèbà rẹ̀ o gbogbo ń ta báwí wọ́n lè ya báwí jẹ́ ká rọ̀ rọ̀ mọ́. ẹ mọ̀ pé Yorùbá program là ń ṣe ó di dandan ká máa wí àwọn ọ̀rọ̀ àwọn èdè àwọn àsámà àwọn àpamọ̀ àwọn àsọtẹ́lẹ̀ àwọn bàbá wa. bàbá olówó ń jáde. wọ́n fi sọ pé bíjò máa ní bí ẹni tó bá gbàgbé orísun rẹ̀ bódò bá gbàgbé orísun rẹ̀ bẹ́ẹ̀ ni gbígbẹ nígbẹ. ó ra oúnjẹ oníbàárà ra oúnjẹ. Gbangba Dekun lètò tẹ́ ń gbọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ló ń oníbàárà. mo ṣe bá ojú tó ń rí mi láti ṣàbòsí mo ṣe bá ojú tó ń rí mi láti gbọ́ mi. oníbàárà ìṣe jẹ. a ṣe bá àwọn ojú tí ń rí wa láti ṣèkà a sì bá àwọn ojú tí ń rí wa láti kẹ́ wa. olóhùn lóhùn ẹ̀fọ́ lóhùn lóhùn. a ní lórí ètò yìí tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí. ẹ̀fọ́ lóhùn lóhùn. ẹ jẹ́ fàgbà nítorí pé ìfàgbà ni ò jẹ́ káyé ogun o. olóhùn ó tó wà mú nǹkan rẹ̀ ẹ̀fọ́. ọ̀rọ̀ tó ń lọ náà la fẹ́ sọ̀rọ̀ lé lórí gbogbo bó ṣe ń lọ nílẹ̀ Nàìjíríà. ara mi láriwo bàtà. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo adúláwọ̀ pátápátá. a ti jí kó lọ. wọ́n ló ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. àyàfi kan lọ mú. ẹ̀yin àgbààgbà. para ìlú báyìí. tí wọ́n bá ń dákọ̀ àwọn àgbààgbà. bá olóhùn. wọ́n bá ń dákọ̀ àwọn tó nílẹ̀. báwo èèyàn sọ di àwọn onílẹ̀. ẹ̀fọ́ lóhùn lóhùn. ẹ̀fọ́ lóhùn. ìtumọ̀ ẹ̀ ní wípé àwọn tó kọ́kọ́ tẹ̀lé ayé káwa tá à ń sọ̀rọ̀ yìí ó tó débẹ̀. olóhùn lóhùn. ṣé ẹ mọ̀ yí pé bí wọ́n bá léèyàn kú. ẹ̀fọ́ lóhùn lóhùn. ẹ̀mí tí ń bẹ lára wa ní kú èèyàn kì í kú o. ẹ̀fọ́ lóhùn lóhùn. ibà àwọn ẹ̀mí tí ò kú. abara ni gbogbo wa bá a bá ń bẹ láyé báyìí bá a bá ti bọ́ síwájú Ọlọ́run tó àtúntì sípò padà. ọ̀lẹ́ tán. àló ń bọ̀ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. owó ẹ̀. wọ́n bá ń sọ yí pé ogun láyé ogun láyé. bó o bá mọ̀ pé ogun láyé bí wọ́n ti ṣe máa ń wí ogun ọ̀hún gangan ní ń bọ̀ tẹ́ ẹ ti ń gbọ́ tó ti ń bọ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ yìí. èrè pé kí ni tù. má jẹ́ ó yọ̀ lẹ́nu wípé à ń pogun á pé ogun o. àfi ọ̀la nítorí pé oògùn tí gbogbo ń ṣiṣẹ́ fún. ohun rẹ̀ ó dájú ọ̀la òní tán. òun ló dogun. ọlọ́run tí mo ń
ogun tẹ wá ní tẹ kójọ náà ló dọ̀rọ̀ ogun náà ló àwọn èèyàn wá fẹ́ sọ dogun báyìí yí pé gbogbo ń tẹ ní tẹ gbogbo ogun yín tó wá dogun àwọn fẹ́ gbà á lọ́wọ́ yín kẹ́ ẹ lè mọ̀ pé ọmọ nàìjíríà ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn èèyàn kan báwo ọmọ nàìjíríà ọmọ adúláwọ̀ bá wá jẹ́ nǹkan ẹjájà fúnra wa ó gbọ́ àtànámánà ò tó àtẹ̀nímẹ́ni sátidé tí ó da sunday láti kí sátidé tí ó da jímọ̀ láti mọ̀ olórí tí ó sinmi tí ó gbé ni ó tó débẹ̀ náà láti mọ̀ ẹnu kọ́ lọ̀rọ̀ ayé òun abáfẹ́ ṣe kíákíá ọjọ́ ń lọ wọ́n ní bíná bá jó dórí kókó ajẹ́pọ̀ débẹ̀ dúró nù o èyí pánsá òfura pánsá jáná bẹ́ẹ̀ ni àjà òfura àjà jìn gbogbo onílé tí òfura ẹ mọ̀ yìí pé o lè ní òkú lọ ọmọ nàìjíríà ẹgbẹ́ mi kúrò lára ìjọba ẹgbẹ́ mi sọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ bá ń gbẹ̀mí pẹ́ nìkan ni ó gbà yín lẹ̀ gbára rẹ̀ lẹ̀ kó tó di para tó gbọ́ ọ lẹ̀ o tẹ́yìn ò bá gbára rẹ̀ lẹ̀ ẹni oní ó wá gbára ẹ̀ ó wá gbọ́ ọ lẹ̀ gan ráàyè tiẹ̀ òun kálukú ó dira rẹ̀ lámùrè torí pé àwọn tó ń sọ wájú àwọn táwọn ń sọ lọ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọ̀kẹ́ àmọye àwọn táwọn yìí wà lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń wò wá tán wo tá a fẹ́ sọ ọmọ Yorùbá ẹ fàṣírí yín pamọ́ ẹ yé máa kùn síta mọ́ gbogbo aṣọ kọ́ là á sá lóòrùn gbogbo ogi kọ́ là á gùn gbogbo ejò kọ́ ni jíjẹ o bọ́rọ̀ bá ti dé báyìí tí iná bá ti jó dórí kókó òkú kálukú ó fi yòókù sínú ni o nítorí pé inú tẹ̀rín yẹn lóko ẹni lóko ejò gbé àbí inú lóko ẹyẹ gbé. bẹ́ẹ̀ ni o torí pé inú tẹ̀rín yẹn náà lejò fẹsẹ̀ rẹ̀ sí. lájú ẹ̀dá bá fojú rí ẹsẹ̀ ejò ó ń tàn ya mẹ́rẹ́ òbí kú yẹ̀ lórí ẹ̀nu. jọ àrùn òdòṣù ẹ̀jẹ̀ a máa. Gbangba Dekun lètò ètò gangan ní Gbangba Dekun. àrùn òdòṣù ẹ̀jẹ̀ a. ọmọ Yorùbá kóòtù òjire ẹjẹ́ sowọ́pọ̀ ẹjẹ́ gbàgbé àná. wọ́n ní bàbá gbàgbé ọ̀rọ̀ àná a kì í rẹ́ nìkan àbá ṣeré. kùsùn ta mọ̀ mú wa. gbogbo àná la rí n tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì. kùsùn ta lè mú lọ. sábà mi. gbogbo ẹ̀yin ládéládé lórí ètò tá à ń ṣe bàbá wọ̀ ní ọ̀fíìfẹ́. èyí ló mú mi rántí. bàbá wa. àbọ̀ olóhùn òun pẹ̀lú olówó kan tó lówó tí kì í sàánú tó ní bára ẹ̀. Aláàfin Ọ̀yọ́. a ní ẹ̀fọ́ lóhùn. àti bàbá wa Olúbàdàn. ìmára wí. àti gbogbo ládéládé ajérò. alára. ó ní ti pẹ̀rù ìpẹ̀rù. Fọlákẹ́tù of Aketu. gbogbo ládéládé tí mo mà àtẹ̀yí tí mi mọ̀. wọ́n sọ pé tẹ́rù bá kan òkè tó bá tún kan ilẹ̀ tó kọ òkè tó kọlẹ̀. ìtumọ̀ ẹ̀ ni pé agbẹ́rù sókè kò ṣeé gbé sókè agbé sílẹ̀ kò ṣeé gbé lẹ̀. àwọn bàbá wa ló níbì kan àgbé sí. sẹ́ẹ̀mà pẹ́nu lóko ẹyẹ gbé. bẹ́ẹ̀ ni inú lẹ́sẹ̀ ejò wà. ohun àgbààgbà fi ń jẹ̀kọ́ abẹ́ òwe ló wà. kójú ó fọ́ mẹ́ni fẹ́ dalẹ̀ Yorùbá láàmú tó ń bẹ pẹ̀lú wa kójú rẹ̀ ra pótó. káyé ó là fẹ́ni tó fẹ́ lànà fúnlẹ̀ Nàìjíríà pé kálàgbà ká ní ọ̀nà àbáyọ nítorí pé ohun tó ń ṣẹlẹ̀ kọjá ń tẹ̀ ń rò. oníbàárà ní búkà ní ilé oúnjẹ. ẹ̀yin bàbá wa ẹ fọwọ́sowọ́pọ̀ ládéládé. oníbàárà lóyè lóyè. ní bàbá olówó ṣe ń. nítorí pé àṣẹ ń bẹ lẹ́nu yín. oníbàárà oníbàárà. àṣẹ tó ń bẹ lẹ́nu yín ẹ lò ó. vip ló ti ń jẹun. bàbá ní a mọ̀ sọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà. ló tún. sẹ́ẹ̀mọ̀ yìí pé kò kàn mí tẹ́lẹ̀ là ń sọ. lọ́wọ́ tá a wà yìí sẹ́ẹ̀rí pé orí social media ti wá di nǹkan tó ń kálukú wá gba kámú. ẹ̀fọ́ ló ń lóhùn kó lóhùn. ó ń kálukú dé tó wá gba kámú báyìí gbogbo ẹni tó ń pariwo ò lè pariwo mọ́. lóhùn ó tó wà mú nǹkan rẹ̀ ẹ̀fọ́. bó o bá lágbára nù ìdílé bàbá rẹ lọ dira dáadáa. ọkàn ara mi láriwo bá. bẹ́ẹ̀ ni o. ṣé gbogbo dúkìá. ẹ káàbọ̀ mo kí yín. gbogbo ẹ̀ náà ti jí kó lọ. bàbá wa kọ́nà. ọ̀rọ̀ àyàfi kan lọ mú. a ti ṣe n tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ adúláwọ̀ báyìí. kí ló kan bá a. kí ni gbogbo wa lérò pé ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ kí lẹ rí pé ó lè ojúṣe tá a máa ṣe. iṣẹ́ láṣẹ́rẹ́. bẹ́ẹ̀ ni kò sẹ́ni a máa wo inú ìdílé bàbá rẹ̀ tá à ní báwọn àṣírí àtilẹ̀ dọ́lẹ̀ ń bẹ̀. Yorùbá bọ̀
wọ́n ní àtìlẹ̀ dọ́lẹ̀ ń tàdán ohun àgbà fi ń jẹ̀kọ́ abẹ́ owó ló wà. mo fẹ́ tú àṣírí kan fọ́mọ aráyé. òótọ́ àwọn àgbààgbà tó ti lọ́nú ayé ti kú lóòótọ́ ṣùgbọ́n mo sọ fún yèmí Ṣáfìhìn fi ń dá yín lójú pé àwọn alágbára àná tó kún bẹ́nu ayé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti tún wọn bí wọ́n ń bẹ́nu ayé o. ṣùgbọ́n tó bá ṣe tán wọ́n ní tó bá tásìkò àti su fùrọ̀hálà. bó bá jẹ́ pé lóòótọ́ ọmọ adúláwọ̀ ni ọ́ ọmọ òríjìnà ọmọ Yorùbá ni ọ́ ibi abábágungi náà là á bá sọ wọn béèrè ẹ̀yin àgbààgbà tẹ́ ìdílé Yorùbá mú ẹ mọ̀ bẹ́ẹ̀ sí pé ẹ mọ̀ bẹ́ẹ̀ sí pé. àyàfi ọlá Ọlọ́run. ni wọ́n fi ń sọ wípé gbogbo oyè tí gbogbo aládéládé àbí gbogbo àwọn èèyàn ń jẹ ńlẹ̀ Yorùbá ó ní bí wọ́n ṣe máa jẹ oyè náà wọn kì í ṣàdédé gbìyàn bẹ́ẹ̀ bá gbọ́ gbẹ̀rì sórí ipò kò ní mójúlẹ́jà bí ó ṣe wọlé kò dẹ̀ ní mójúlẹ́jà bí ó ṣe jáde. wọ́n fi sọ pé ẹni tó bá yẹni ohun tó yẹni ló yẹni èèpo ẹ̀pà ló jọ pósí ẹ̀ lírì ohun tó yẹni ló yẹni ó kún ọrùn òye adìẹ àsìkò táwa mẹni òye yẹ ẹni tí ipò yẹ ẹni tó yẹ kó wà lórí ipò lélẹ́yìí àwọn àyè kan bẹ́nu àyè àwọn agbára lẹ Yorùbá tó ṣe pé ẹni tí ò bá tọ́ sípò tó bá débẹ̀ yóò gbẹ kò ní morúkọ tí ó pé kò dẹ̀ ní sí ìsíjú fún kò ní sí ìsítí fún la fi ń sọ fún yín wípé nílẹ̀ Yorùbá àṣírí ń bẹ nílẹ̀ Yorùbá àwọn bàbá alágbára àkọ́kọ́ tí wọ́n ti lọ gbogbo wa ni wọ́n ti papòdà ìmísí wọn ń bẹ lára àwọn àrọ́mọbọ́mọbọ́mọ wọn o bó bá tó àsìkò àti su fùrọ̀hálà ẹ̀yin bàbá wa ẹ dákun ẹ máa bá ń tàpù ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ jẹ́ kó máa lọ kó go viral ẹ bá mi share rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ àṣírí nílẹ̀ Yorùbá kí bàbá wa olóyè Sunday Igboho tó ṣà kó tó di pé fara rẹ̀ jáde ipò ń fẹ́ jà fún ilẹ̀ bàbá òun ọ̀kẹ́ àmẹ́yẹ òun èèyàn ò gbà fún bàbá yìí tẹ́lẹ̀ àsìkò wàá rè báyìí tẹ́ wá gbà fún ǹjẹ́ gbà fún bàbá yìí láti lè jà fún yín sẹ́nu wọn wá konú sáà nífẹ̀ẹ́ ara wa lóòótọ́ bàbá wa nífẹ̀ẹ́ ara wa gbogbo ẹ̀yin tẹ́ wà nípìnlẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ mójúlẹ́jà lẹ̀ ẹ̀yin tẹ́ mọ bí ilẹ̀ ti lójú ẹ̀yin tẹ́ mọ bí àṣírí wà ńlẹ̀ Yorùbá yàtọ̀ sáwọn tó ń forúkọ jẹ àwọn alájẹbí tó ṣe pé wọ́n bá ń lé ni. ẹ dìde ńlẹ̀ nítorí wípé wọ́n ní korúkọ dìde èrùwà dìde ńlẹ̀ ẹ rí i pé mo wọlé tán òótọ́ ni àjẹbí ń jàjẹbí àbí mo yàtọ̀ sẹ́ni sẹ́ni wọ́n ní abínibí ni ó yàtọ̀ sí abínitì. àbí sọ fún yín pé tó bá ń sọ pé Ògúnmọ́lá kú ńlẹ̀ Yorùbá ńlẹ̀ Ìbàdàn Ògúnmọ́lá padà òun àwọn àrọ́mọbọ́mọ rẹ̀ ń bẹ ń bẹ táṣẹ rẹ̀ ń bẹ ń bẹ. bàbá wa ń dákọ̀ gbogbo àwọn alágbára lẹ̀ Yorùbá àwọn àpèrè bí àwọn bàbá náà wà ó lójú ẹni tó lè débẹ̀ o àwọn ẹ̀jẹ̀ wọn náà ló lè mójúlẹ́jà rẹ̀. tó bá tásìkò àti su fùrọ̀hálà ẹ̀jẹ̀ sowọ́ papọ̀ gbogbo ọmọ Yorùbá ẹ̀yin náà ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ bàbá wa olóyè Sunday Igboho mo gbé bà fún yín mo gbósùbà fún yín o nítorí wípé kò rọrùn rárá kọ́lọ̀ ń jí ó rọrùn ni. ẹ bá ṣe wá ti bàbá wa olóyè Sunday Igboho pé kó yá kí wọ́n máa nìṣó báyìí. ǹjẹ́ gbogbo ọmọ Yorùbá ń jà sowọ́ papọ̀ láti lè kún bàbá yìí lọ́wọ́? tó o bá fẹ́ kó gun ó kó ìdílé rẹ kó o fẹ́ kó pẹ́ bí rẹ má jẹ́ kó gun ó pa ọ̀tá rẹ nítorí pé bógun bá ti pa ọ̀tá rẹ ń bọ̀ wá bá wọn náà. ogun pọ̀ ọ̀tá rẹ ìwọ ń rẹ́rìn-ín yí pé nǹkan kan ò sí ọ sọ́ọ̀mọ̀ pé bógun bá mọ̀ ọ̀tá rẹ lọ ìwọ ló kàn ní. ìtumọ̀ ẹ̀ ní pé ẹjẹ́ dìde ẹjẹ́ arànra wa lọ́wọ́ bá a bá wa arànra wa lọ́wọ́ tán ẹjẹ́ kọ́ yé gbogbo ládéládé wa wípé ipò tó ń bẹ lọ́wọ́ wọn ti ń yẹ ẹlẹ̀ díẹ̀díẹ̀ o yíyẹ ẹlẹ̀ tí ń yẹ ẹlẹ̀ ló jẹ́ kí wọ́n fura nítorí páàrin wọn ò tí ì gún wọ́n jẹ́ káàrin wọn gún mégérégérégé kó mímọ́ bá a tẹ̀yìn bọ ìgbín wa lẹ́nu Gbangba Dekun lètò tẹ̀ ń gbọ́. ẹ dákun ẹ bá mi ṣe ẹ bá mi tẹ láìkì ẹ bá mi tẹ lọ́ọ̀fù ẹjọ́ débi tó yẹ kó dé dúró. wọ́n pàdé bàbá oníbàárà. ẹjẹ́ fàgbà fáwọn tó lágbà ẹjẹ́ fipò fáwọn tó nípò. oníbàárà ra. bí bàbá wa Sunday olóyè Májàsọ́lá bí wọ́n ṣe dìde bóyá àwọn fẹ́ jà fúnlẹ̀ bàbá wọn. oníbàárà lásán. ǹjẹ́ àwọn ọmọ Yorùbá tó kù sáà gbàbọ̀dè sáà gbàbọ̀dè fún bàbá yìí àti pé sáà gbàbọ̀dè fúnra wa. bó bá ṣe pa àbá fẹ́ kí bàbá náà láṣeyọrí. ẹ rántí pé olóyè Májàsọ́lá níyàwó lọ́mọ lẹ́bí
ó fi ẹ̀mí rẹ̀ gbogbo ẹ̀ ó filẹ̀ fọlọ́n pé ọlọ́run ni ó máa dáàbò bò tó bá wá jẹ́ bẹ́ẹ̀ gbogbo àwa tá a máa tẹ̀lé wọn àwa tá a mọ̀ wọ́n àwọn tá a mọ̀ wọ́n ẹ jẹ́ á sowọ́ papọ̀ káfínú kan bá ara wa rìn ká lè ṣe kíni ká lè ṣàṣeyọrí. Yorùbá bọ̀ wọ́n ní àṣeyè lẹ́lọ́kànṣepo tiẹ̀ bá a bá fẹ́ ṣe é tá a fẹ́ kó yàn kó yanjú àfi ká lọ́dún kan fúnra ra wa wọ́n ní pánsá òfura pánsá jáná àjà òfura àjájìn bónílé ọ̀bá fura ó lè ní òkú lọ. Gbangba Dekun lè tó tá ń gbọ́ lórí ìkànnì Káyà TV. Ó kí bàbá wa olóyè Alhaji wa kọ́nà kílẹ̀ rí sí tó ń lọ lórí ọ̀tọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ Nàìjíríà nítorí pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ oyè tó kará àwo ti ń karẹ́ ẹ̀dẹ́ o. Gbogbo wa là ń sọ pé ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ò lè wọlé Yorùbá ṣé ẹ mọ̀ yí pé gbogbo bó ṣe wọlé Yorùbá bí kú ilé wọn ní ó ṣòro fàlejò tá a gbà tó mọ irú adìẹ tá a sè sínú ìsasùn bí ò bá sẹ́ni tó ń ṣòfófó pé adìẹ funfun ló wà nínú ìsasùn yìí o. Ẹnìkan náà ni ó sojú léjà bí wọ́n ṣe wọlé Yorùbá òótọ́ ọmọ Yorùbá jẹ́ni tó máa ń ṣe kíni a máa ń gbàlejò lóòótọ́ ṣùgbọ́n bá a ṣe ń gbàlejò tó sáàrántí wípé àwọn tá a gbà lálejò yìí gbogbo wọn kọ́ ni wọ́n fẹ́ràn wa ni. Ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí wọ́n ti ń pa ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti ń pa ọmọ rẹ̀. Má ṣàsùnpìyè gbogbo ọ̀nà tó bá mọ̀ tó fi lè gbára rẹ̀ lẹ̀ ẹja sowọ́pọ̀ ẹja pariwo káwọn ládéládé wọ́n sowọ́ papọ̀ káwọn lóyè wọ́n sowọ́ papọ̀ gbogbo àwọn alágbára lẹ̀ wá kí wọ́n sowọ́ papọ̀. Olóyè Sunday Igboho Májàsọ́lá ipa yìí ò ní ká yín tọmọtọmọ o àtàwọn ọmọ tẹ ẹ bá ń kórìn àtàwa náà ṣùgbọ́n èmi ń bẹ̀bẹ̀ fún gbogbo alágbára lẹ̀ Yorùbá ẹ̀yin tẹ́ wà ní ti òkè kíni ẹ̀yin tòkè Ògùn ẹ̀yin tòkè Ògùn ayayaya ẹ̀yin tòkè Sọmọfẹ́tẹ̀ ẹ rí i pé mò ń dákọ̀ àwọn àyè kọ̀ọ̀kan ẹ̀yin tòkè ti Gbó Dúdú gbogbo àwọn àyè táwọn alágbára wa ti dìde nù tó bá yẹ pé lóòótọ́ la nífẹ̀ẹ́ ara wa a fẹ́ gbọmọ Yorùbá lẹ̀ ẹ má jà dá àwọn bàbá yìí dá nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí o ẹja finú kan jáde ká finú kan sòótọ́ ṣùgbọ́n gbogbo àṣírí ọmọ adúláwọ̀ pátápátá ẹ mọ̀ sọ sórí social media mọ́ gbogbo bí a fẹ́ fì sí àwọn kìíní ti wà ń bẹ àwọn agbésùmọ̀mí wà ń bẹ ṣùgbọ́n ẹ rántí pé bí kulé ò bá pani tòde ò lè pani àwọn kan ló bẹ wọ́n ní àwọn kan ló ń bẹ lábẹ́ rẹ̀ tó yẹ pé wọ́n ń tú àṣírí Yorùbá fún àwọn àtàwọn yìí o ẹ sí pé gbogbo wọn kì í sọmọ adúláwọ̀ rárá wọ́n ẹ sọmọ Yorùbá ṣùgbọ́n ẹ lọ mọ̀ wípé àníyàn wọn ni pé wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ Nàìjíríà bá a bá wá wòran wọ́n máa gbà o ṣùgbọ́n ẹ rántí wípé bẹ́ẹ̀ bá ní wọn lè gbà ẹnu kọ́ o. ẹ já gbọ́n tí bàbá wa olóyè bàbá wa Sunday Igboho ẹ já gbọ́n tí wọ́n sọ náà ẹ já gbọ́rọ̀ tí wọ́n sọ. òun lẹ ti ń gbọ́ tí bàbá wa Sunday Igboho tí wọ́n ti jáde tán bí wọ́n ṣe wá jáde tán yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alágbára yòókù ẹ dákun ẹ̀yin tó lọ ń fún ní mímọ̀ tẹ́ ẹ ní ọ̀nà àbáyọ ẹ̀yin àfáà àṣírí ń bẹ lọ́wọ́ yín mo gbà bẹ́ẹ̀ àwọn pásítọ̀ àṣírí ń bẹ lọ́wọ́ yín ẹ dìde torí àwọn pásítọ̀ kan ń bẹ wọ́n ju pásítọ̀ lọ àwọn àfáà kan ń bẹ wọ́n láṣírí tó jà àṣírí lọ àwọn oníṣẹ̀ṣe kan ń bẹ wọ́n láṣírí tó jà àṣírí lọ ẹ jáde ẹ jẹ́ àrànra wa lọ́wọ́ ká gbéra wa ń jà. bá a ṣe ń gbọ́ báyìí gbogbo Kwara State wọn à sẹ́ẹ̀fù báyìí Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ Ògùn State Ọ̀yọ́ State ṣe é mọ̀ pé wọ́n bá ti dé kó tán ṣùgbọ́n ẹ jẹ́ àlónú kan fúnra wa ẹ jẹ́ àfọwọ́sowọ́papọ̀ ẹgbọ́n tí olóyè Sunday Igboho ẹgbọ́n bí tí wọ́n jáde lọ ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ náà gbogbo àwa tá a jẹ́ ọmọ kóòtù òjire ohun tó bá mọ̀ fi ràn rẹ̀ lọ́wọ́ ẹ jẹ́ á gbìyànjú fúnra wa ká dẹ̀ gbìyànjú fún orílẹ̀-èdè wa ṣùgbọ́n àṣírí Yorùbá ẹ má sọ jáde mọ́ ọ̀nà àbáyọ tẹ́ ẹ bá fẹ́ gbà ẹ má sọ jáde mọ́ ọ̀nà àbáyọ tẹ́ ẹ bá mọ̀ ẹ má gbé sórí social media mọ́
àwọn kìíní tá a wí yìí wọ́n rówó ṣe ìgbìyànjú o àwọn náà ń lòkígbẹ́ àwọn náà ń lọ́fẹ̀ẹ́ àwọn náà láyẹta àwọn náà ní gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ní àwọn informant tí ń ṣàlàyé fún wọn Èdùmàrè oníjẹ́kẹ̀mí àti ó kó sọ́wọ́ ayé o bẹ́ẹ̀ ni Gbangba Dekun lètò ètò gangan ní Gbangba Dekun. Àwọn èèyàn mi tó wà ń bí kílẹ̀ yín rí sí kílẹ̀ rí sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ wà ní kíni ẹ bá lò kíní yẹ ẹ bá mi lò rẹ̀. mo rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ ìjọba Nàìjíríà afẹ́kẹ́ bá wa ran àwọn aráàlú yìí lọ́wọ́ wọ́n ti bá ràn wọ́n lọ́wọ́ kí wọ́n bá bẹ́ẹ̀ wọ́n ti lè kọ́ gbólé wọn fún wọn tán lọ́jọ́ mélòó kẹ̀rẹ́ bá lè kọ́ wọ́n bá wa kọ́ lè mí fún wọn. torí náà ó wù mí káwọn èèyàn ó dá sọ̀rọ̀ yìí lórí TikTok ó dẹ̀ wù mí káwọn èèyàn ó dá sọ̀rọ̀ yìí lórí íńtánẹ́ẹ̀tì pátápátá ó yẹ já bọ́ sóko bàbá wa olóyè Sunday Igboho lẹ́ ń gbọ̀n àwọn lẹ́ ń gbọ̀n yẹn ọ̀rọ̀ tí wọ́n sọ lẹ́ ń gbọ̀n yẹn. àwọn táwọn ń gbé táwọn ń dáko àtàwọn táwọn fi ń tọ́mọ tọ́ nǹkan kan rèé sẹ́fẹ́ káwọn ọmọ wọn tún ti dàkúdà ní ẹ dákun mo rọ̀ yín ti dáná sun gbogbo ilé wọn lọ ń jálè sọ bàbá arúgbó yìí. ẹ̀kún láyé ọmọ aráyé burú púpọ̀ o òun náà lẹ ti ń wò yẹn òun lẹ ti ń wò yìí ẹjẹ́ tún wá wo ìdílé bàbá yìí bàbá tí wọ́n pa yìí tí wọ́n gé lórí yìí kí lẹ rí sí bàbá náà. My name. I'm a teacher at the community high school, Aoro Espele. But nǹkan tó kù sí ni pé kẹ́ tó lù wọ́n ṣe fún wọn níwọ̀nba kẹ́ dẹ̀ bá wọn. Gbangba Dekun lètò tẹ̀ ń wò lọ́wọ́ o. Gbangba Dekun lètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́ lórí ìkànnì Kaya TV tí ẹ tá a fi kalẹ̀ sí Accra, Ghana kò ní bàjẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. Olólùwà tó dá wa. Ẹgbọ́n ta ni ó gbà wá ta ni wọ́n lérò kó lè gbà wá. Bá a bá ń ṣàbòsí ara wa lè gbára wa o. Bá a bá ti nífẹ̀ẹ́ ara wa dénú a lè gbára wa. Bá a bá dúró tira wa a lè gbára wa. Kódà kárẹ́ nìkan kó dìde pé òun fẹ́ ràn wá lọ́wọ́ bá a bá ti nífẹ̀ẹ́ ara wa yóò fẹ́ lè. Ìfẹ́ ni àkójá òfin o. Ìfẹ́ ni àkójá òfin. Ẹjẹ́ àdìra wa mú kásìra wa lọ́kàn ọmọ Yorùbá ọmọ adúláwọ̀. Ẹ dákun ẹ bá mi share ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love ẹ jẹ́ kó débi ó yẹ kó dé dúró. Ọkọ aláàjì mi aláàjì wa Saidi Kọ́nà àti bàbá wa Isapa mo kẹ́yìn náà. Ẹ bá mi share ẹ bá mi tẹ like ẹ bá mi tẹ love. Tá a bá ní á béèrè wípé ta ló lè gba ọmọ Yorùbá ìfẹ́ tá a ní pẹ̀lú ìgbìyànjú bàbá wa Sunday Igboho Ogbo wa ń dákọ bẹ́ẹ̀ ni pé bàbá yìí ṣetán ṣùgbọ́n wàá mú tá a bá mú sàkọ̀tún tá a dẹ̀ mú lúkòsì tá a mú ìyá lóde tá a má kọgun ká tó wá di pa àdọ́dọ̀ ọba ààfin ti dé ṣùgbọ́n bí a ti rọ́ba tá a rí lúkòsì tá a rí sàkọ̀tún tá a dẹ̀ rí ìyá lóde bèrè tàṣe páàrí akọgun. Ọba ò lè jẹ láìsó lórí ọba ò lè jẹ láìsí gbogbo òjòyè. Ìtumọ̀ tí mò ń sọ ni wípé ẹ má jẹ́ àdábà báyìí nìkan dá. Ẹ jẹ́ kó ń kálukú ó dìde kí wọ́n dìde. Ní ìmọ̀ bóyá rántí ìgbà kan nílẹ̀ Nàìjíríà. Nígbà tó ṣe pé gbogbo àwọn agbéwìrì máa ń jí nǹkan nulẹ̀. Ìjọba gbìyànjú. Àwọn àgbààgbà kan alágbèékọ̀yà ni wọ́n ṣòfin pé wọ́n gbọ́dọ̀ jọba lọ pé ìjọba. Òótọ́ ẹ láwọn ọlọ́pàá tí ń ṣọ́ gbogbo ìlú. Ẹ yọ̀ǹda fáwọn aráàlú náà kí wọ́n máa ṣe kónlé ó gbélé. Kónlé ó gbélé. Àtìgbà tí wọ́n ti ṣòfin náà ni kónlé ó gbélé ti wà. Lẹ́yìn tó ṣe pé láńlọ́ọ̀dù kọ̀ọ̀kan máa ń ṣe nǹkan kálukú ń dáàbò bòlú ẹ̀. Wọ́n ní bí kú ilé ò pani tòde ò lè pani. Ẹjá wa gangan náà máa sọ ara wa. Ẹjá gbìyànjú ká gbìyànjú àti dáàbò bo ara wa. Nítorí pé ìta lè ṣe tó lè kó wa yọ lásìkò tá a wà yìí. Òun náà ní ká sowọ́ papọ̀ ká ní ìfẹ́ ara wa o. Ìfẹ́ là kó já òfin. Tá a bá tiẹ̀ ní a máa sọ̀rọ̀ nípa àwọn gbésùmọ̀mí àwọn agbébọn yìí. Ọ̀rọ̀ wọn
ọdẹ tó fẹ́ lọ pa erin ni o bó bá mú bọ erin lọ́wọ́ ò lè rírin pa. ọ̀rọ̀ wọn dàbí ọdẹ tó fẹ́ pa kìnìún ni bó bá lọ́fẹ́ lọ́wọ́ ò lè pa kìnìún. ọ̀rẹ́ wọn dàgẹ́ bí ẹni ọdẹ tó fẹ́ pa ọdẹ ẹtu tó fẹ́ lọ pa ẹfọ̀n ni bó bá ní egbé lọ́wọ́ ẹfọ̀n ó ṣe kí ni yóò pọ̀ sóko. bàbá wa ní a lọ bàbá ní a rò ó bàbá ní a sọ àfi ká sowọ́ papọ̀ ní ká tẹ̀lé ara gẹ́gẹ́ bí òṣùṣù ọwọ́. wọ́n ní ikán parapọ̀ ikán mọ́lé èrò parapọ̀ ó mọ̀gìyàn àwọn oyin náà parapọ̀ wọ́n ṣàfọ́rá. wọ́n dá ìkọ́wọ́rí ejò ní sekú pa wọ́n. olówó ń jáde lọ. bí sèbé bá jáde bí ọ̀wọ̀rú tẹ̀lé bí abùsòrò náà bá wá tẹ̀lé tá a wá ń rí ejò látà ń rí èrè tá a ń rí paramọ́lẹ̀ tí gbogbo owó gbáwájú. bẹ́ẹ̀ ló ń wo oníbàárà. lẹ́jọ́ nínú náà gbáwájú tí sínkì ní abùsòrò àti sàn tí gbogbo wọn gbójú tí wọ́n ṣe kí ni tí wọ́n lọ níjọ ó kú bàbá ńlọ òde tí ó bójú bo àwọn ejò lẹ́yìn. ẹ má dá bàbá wa Sunday Igboho ẹ má dá wọn dá ètò yìí o gbogbo ẹ̀yin ọmọ adúláwọ̀ pátápátá lù kọ̀ọ̀kan ohun tọ́lọ̀ ń fún wa ju táwọn tán wí lọ ó jù lọ o kò sí bí wọ́n ṣe lè mọ̀ kí wọ́n ṣe máa tẹ̀ tó tí wọ́n lè mọ̀ lu wa jù wá lọ. máa bá rẹni tó bá gbàbọ̀dé ńlẹ̀ Yorùbá yóò bá lọ ṣùgbọ́n ẹ má gbàbọ̀dé ọmọ Yorùbá ẹ má gbàbọ̀dé fáwọn ọba ẹ má gbàbọ̀dé fún joyè ẹ má gbàbọ̀dé fáráàlú ẹ má gbàbọ̀dé fárá yín ẹ rántí wípé ẹ má jẹ́ èèwọ̀ ẹ má jẹ́wọ́ bẹ́ẹ̀ bá jẹ́wọ́ bẹ́ẹ̀ bá jòǹgbé ẹ má jòǹgbé ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ti jẹ́wọ́ yóò gbé omi àtẹ̀yìn bọ̀gbìn lẹ́nu. ogun abẹ́lé lélẹ́yìí tá à ń wí yìí o ó ti wá fẹ́ dogun ìlú báyìí bí kú ilé ò bá dẹ̀ pa ni tòde ò lè pa ni gbogbo ẹ̀yin tẹ̀ ń gbàbọ̀dè ẹ̀yin náà rántí pé ẹbí yín lẹ̀ ń ta o ẹni tó bá dẹ̀ tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ kò lè ríra bódò wọn èyí la fi ń sọ fún yín pé tẹnitẹni tèkísà ń ta àtàn ẹlẹ́nu rúrú lẹ̀mú ìyá rẹ̀ rántí pé wọ́n ló ní Nàìjà ìwọ ló ní ilẹ̀ Yorùbá ló ní ọ́ bó bá wá ta Yorùbá tán torí pé o ní ìdí owó bó o bá lówó náà ń bolo ti fẹ́ náà bó o bá ta Yorùbá tán torí pé o fẹ́ nípò bó o bá nípò náà àwọn owó ni ó sì yẹ ẹ̀sà fún ọ rántí pé bá lọ àbá ń bọ̀ o ègún ń bẹ o fẹ́ni tó bá ṣeun ègún ibi ń bẹ bẹ́ni tó bá ṣe bí. ó dájú ọ̀la ò ní tán sẹ́rí Ọlọ́run tí mò ń wí òun lolúwa. Gbangba Dekun lètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ o Gbangba Dekun ní kedere bẹ́ẹ̀ wò. Ọlọ́run tó bá ṣe polówó tọrẹ ní tó tún fowó. ó yẹ bá mi share ẹ̀yin tẹ́ ẹ bá ń gbádùn ètò ó yẹ bá mi ó yẹ follow mi àwọn èèyàn ó dáa náà o. ẹ̀yin olólùfẹ́ Ìmáàmù Shafihin ó yá tẹ́ ẹ wà ní TikTok ó yá ẹ mú nọ́mbà ẹ follow mi tẹ́ ẹ bá ń gbádùn ọ̀rọ̀ yẹ bá mi share ẹ bá mi tẹ like ẹjọ́ débi ó yẹ kó dé dúró. ẹ follow olóhùn ó tó wà mú kan ẹ follow. ẹ já dókè lọ́nà ẹ̀jẹ̀ ká lọ polówó ọjà wa torí ìpolówó tẹ̀rí yẹn ohun gangan làgùn òwò. àwọn tẹ̀rí tí wọ́n sanwó ìpolówó yìí àwọn náà ni wọ́n ń jẹ́ kótó náà máa lọ bó ṣe ń lọ à ń bọ̀ ẹ jẹ́ ká dókè lọ́nà. ṣàtìgbọ́ nípa Dekun ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ọgbọ́n ṣàtìgbọ́ Dekun United Ventures ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ọgbọ́n ṣàtìgbọ́ ẹja ló lè ròyìn omi ó dá mi lójú ọ̀pá ló lè ròyìn ìlú kò níra nínú Dekun United Ventures ṣàtìgbọ́. Dekun United Ventures iléeṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry Toyota Corolla Honda Venza Sienna Mercedes Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò iléeṣẹ́ Dekun United Ventures wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ẹ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber ní iléeṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá bákan náà iléeṣẹ́ Dekun United Ventures tún ta gold lónìrọ̀rùn 18 karat ó dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹ̀sẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyond Mind Auto Car opposite Excellent Hotel Ọgbà Àgùdà Lagos àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí iléeṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tó wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335.
gbà. ayayaya. kò sóhun tá a máa mú wa àtàbà mi rọ. ẹgbọ́n ta ló lè gba ọmọ nàìjíríà lẹ̀ báyìí òdodo àtìfẹ́ ló lè gbà wá o. òdodo àti ìfẹ́ òun ló lè gba ọmọ nàìjíríà. ìtàn bàbá bá ti ní ìfẹ́ ara wa ó dá mi lójú wípé a padà lọ àlùyọ náà ni. bá a bá ti ṣọ̀kan tá a finú konú torí pé wọ́n ní ìwà jọ̀wá náà lọ̀rẹ́ jọ̀rẹ́. bá a bá ti fìmọ̀ ṣọ̀kan ó dá mi lójú wípé gbogbo wa náà lá padà débi tí à ń lọ àdélẹ̀ lérí. àlejò lè ṣe kí ni kò lè mọ létẹ̀ kò lè mọ̀ náà rìn gẹ́gẹ́ bí onílé. wọ́n fi ní ilẹ̀ tí ò bá tójú ẹni sún òkùnkùn rẹ̀ ò lè rí sí àtirìn. bẹ́ẹ̀ bá wá rí àlejò tó sọ fún yín pé adìẹ tó wà nù kòkò yìí pupa ni. ẹ jẹ́ kó yé yín pé ẹnìkan bẹ́nu yín tó jẹ́ lábòsí tó gbàbòdì fún yín tó jẹ́ sókè kíni tó jẹ́ ó mọ tó ṣe wípé n tó wà nù ọbẹ̀. bẹ́ẹ̀ nìkan bá wá lòun mójúlẹ́jà lẹ̀ Yorùbá àkọ́kọ́ àkóbá tó kóbá wa ni pé agbàlejò a ti gbàlejò kọjá ìfẹ́ tá a ní sí wọn wọn ní fún wa. a ní ìfẹ́ sí èyìnbó dẹni tó ń gbénu ilé wa bí ìlú rẹ̀. a ní ìfẹ́ sí fúlàní dẹni tó ń gbénu ilé wa bí èpò ńlò ní. a ní ìfẹ́ sáwọn elédèkedè a gbà wọ́n mọ́ra wọn fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ. bá a bá wa ṣe tá àti gbára wa. ẹ má jomi ó tẹ̀yìn bọ ìgbín wa lẹ́nu. Èdùmàrè ọba aláwùrábí yóò gba ẹnì kọ̀ọ̀kan wa kò ní jẹ́ kó sọ́wọ́ lọ́wọ́ o. gbogbo òdílé tó dẹ̀ wá kàn báyìí olúwa yóò bá wa rán wọn lójú. bàbá olóyè Sunday Igboho Èdùmàrè ọba aláwùrábí yóò sọ agbára dọ̀tún fún yín o. Yorùbá bọ̀ wọ́n ní àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yún ẹnu. olóhùn ó tó wa mú nǹkan rẹ̀ ẹ̀fọ́ ló. wọ́n ní kíní báyìí ni adìrẹ ń toko èṣìṣì bọ̀. ara mi láriwo bàtà. gbogbo ọmọ tẹ́ ẹ bá kó jáde náà lẹ́kọ̀ọ́ wọlé láyọ̀ o. wẹ̀ náà ti jí kó. bí mo ṣe ń fẹ́ kó rí fún yín dáadáa kó rí bẹ́ẹ̀ fáwa náà. àyàfi kan lọ mú olóhùn. ẹ ṣe àdúpẹ́. báyanu pé kí ló kan bá. lórí ìkànnì Kaya TV Kaya rédíò náà lẹ ti ń gbọ́ wa. bá olóhùn dé. bá a wà pẹ̀lú iléeṣẹ́ Corner rédíò àwọn náà wà pẹ̀lú wa báyìí táwọn náà wà nílé iṣẹ́ wọn tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni akí aláàjì wa olóyè Corner adẹ̀kí bàbá wa ìsápá tí n bá ṣe mistake orúkọ yín ẹ ṣe àdúpẹ́ o. gbogbo ẹ̀yin olówó wa gbogbo ẹ̀yin gọ́fìnà wa ẹ̀yin pírẹ́sidẹ̀ntì wa akínyìn o ṣùgbọ́n lọ dáadáa tó ń bẹ́ ńlẹ̀ olórí tẹ́ fẹ́ jẹ ẹ gbìyànjú kẹ́ ẹ lo agbára yín kí gbogbo kìíní yóò dẹ̀rọ̀ o. àwọn tó nílùú ò ní ẹ mọ́ kówó wọn ní ẹ mọ́ ṣiṣẹ́ yín ṣùgbọ́n ẹni bá ṣe kí ni ẹ ń bá mà àti dé olùnàgó ó náà ló yẹ kó mà àti lọ rẹ̀ gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ láti lè mú ìlú Nàìjíríà tí ó fi tùbà tí ó fi tùṣẹ́ ẹ̀yà àrípẹ́ ẹ̀sán o nítorí pé ikú tó ń pa ojúgbẹ́ ẹ̀yìn òwe ńlá ló ń pa fún ni. tó bá ti polówó tọrẹ ni tó tún fowó ṣàánú àwọn tó kólé ò máa ní kólé rẹ̀ torí pé ó ti fọlóhùn lóhùn ẹ fọlóhùn lóhùn. ẹ ṣe àdúpẹ́. ẹ fọlóhùn lóhùn ẹ fọlóhùn lóhùn olóhùn ó tó wà mú. ẹ jẹ́ fọlóhùn lóhùn ẹ má jẹun káńtà ẹ bá jẹun gbé ẹ má jẹun gbé o. wà mú kan rẹ̀. gbogbo ẹ̀yin olórí wa bẹ́ẹ̀ bá jẹ ohun gbé ẹ má jẹ ohun gbé. ẹ fọlóhùn lóhùn ẹ̀tọ́ tó bá yẹ ká ẹ ṣe sórílẹ̀-èdè Nàìjíríà. ẹ rí pé ṣé o kílù Nàìjíríà ó dẹ̀rọ̀ o kọ́kàn balẹ̀ ń bẹ̀. ẹ̀tọ́ tó bá yẹ ká ẹ ṣe sí wá èyí tó bá yẹ ká ẹ ṣe sẹ́yìn. ẹ fọlóhùn lóhùn o kó lóhùn ó tó wá ṣe kí ni kó tó wá mú nǹkan rẹ̀. wọ́n ní ọba tó jẹ tìlú rójú ayé ò ní gbàgbé rẹ̀ o. èyí tó dẹ̀ jẹ tìlú bàjẹ́ ayé ò ní gbàgbé rẹ̀. nínú ọjọ́ tá a ti ń yẹ pírẹ́sidẹ́ǹtì ńlẹ̀ Nàìjíríà àti ìrèyí tó tù àtọ́yọ pé à ń ka ọgbọ̀n ọdún tá a dẹ̀ ń gbádùn rẹ̀. àti ìrí ìjọba pírẹ́sidẹ́ǹtì tó wà ńbẹ̀ tá a lè sọ pé má lọ mọ́ máa ṣe nìṣó. níbí ìwà ẹni náà ni máa ń jẹ́ ká sọ wípé káàbọ̀. bẹ́ẹ̀ ni o ìwà ẹni náà ni máa ń jẹ́ sọ pé ẹ káàbọ̀ làwa náà ní ẹ kú ilé. wọ́n bá wá ń fi àdúrà sìn yín ó sàn ju kí wọ́n fèpè sí yín lọ o. wọ́n ní òòṣà bó o bá gbèmí ṣe mí bó o ṣe bá mi. bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ lè ṣe dáadáa. ìlà ń wáyé ìmọ̀. ẹ wọ ọ̀nà ẹ̀yìn tẹ́ fi ṣe òun torí pé
bí ọwọ́ aago lọ̀rọ̀ ayé rí o ń bọ̀ wá kẹ̀yìn náà o. bẹ́ẹ̀ bá lẹ lágbára àti fò lọ sókè òkun. ọba ẹ̀bùrú lọ́lọ́run mọ̀nà tí ó fi gbà tí ó fi ṣe kíni tí ó fi padà dá sẹ̀ríà fún yín o. àwọn tẹ́ ẹ jọba lé lórí tẹ́ ẹ jẹ pírẹsidẹ́ǹtì gọ́fúnà lé lórí náà ni wọ́n ń pa lọ yìí o. àní ẹ mọ̀ jẹ àní ẹ mọ̀ mú àní ẹ mọ̀ kówó. àní ẹ mọ̀ ṣe ń tẹ̀ ń ṣe. ṣùgbọ́n ẹran ti pa wá tá a jẹ ìjọba lé lórí. àwa náà la wà níkàlẹ̀ yìí. Ìgbà wáyé. ẹ ṣe àdúpẹ́ o. Àmúwáyé. Ìgbà wáyé o. Kò sóhun tá a máa mú wa. Àtàbà mi rọrùn. ẹran ti wípé ọjọ́ tí Nàìjíríà ti gbòmìnira kò sí ìjọba kan tá a lè sọ wípé ọkàn wa balẹ̀ lórí rẹ̀ rídè ní eléyìí. bàbá ní a máa sọ̀rọ̀ nípa iná kò sí ní tá a gbádùn. àwọn tí wọ́n ń wá sílùú wa ń gbádùn. ọmọ ẹlẹ́ran wa wá ń jẹ gungun. ó dáa náà bẹ́yìn bá ṣe pé ẹ bá ṣe dáadáa ni. èwo ló lè rìn láàrin ìlú nù yín. tẹ́ bá fẹ́ wá máa rìn dáadáa tẹ́yìn náà máa rìn tá a máa ní káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. ẹ jẹ́ kí ìlú Nàìjíríà ó tùbà kó tùṣẹ́. kẹ́yìn náà ò lè gbádùn owó tẹ́ ẹ ní. kẹ́ ẹ lè gbádùn ipò tẹ́ ẹ ní. ẹ ṣe àdúpẹ́ o ẹ̀san bọ̀ áké fún ní kálukú wa. ẹ gbọ́ lórí ètò yà ní rí jù báyẹn lọ lórí ètò Gbangba Dekun tèní. ẹ gbọ́ ta ni ó gbà wá ta ni ó gba Nàìjíríà lẹ̀ báyìí àfi ká bẹ Ọlọ́run ọba aláwùrà bí kò gbà wá o ẹ ṣe àdúpẹ́. mo kí gbogbo àwọn tàjọ ń ṣètò Olúbísí ọmọ Akínlóye ni àwọn òtí ò gbọdọ̀ wòran. igwe alájà wa Mọ̀nsúrátù Àkàbọ̀ọ́lá madam Olúwapọ̀nmí bàbá wa afẹ́fẹ́ ọmọ mọ́jẹ̀mú bàbá olówó ra DJ Tuga oníbàárà ra oúnjẹ. alájà wa Káyá lówó ṣe ń jẹun bẹ́ẹ̀ ló ń oníbàárà. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tàjọ ń ṣètò lórí ìkànnì iléeṣẹ́ Káyá TV Káyá rédíò òkèlè múru sí òkèlè àmọ́ lọ àníjábọ̀ wò wọ́n níwájú lójúgún gbé òkè náà látàrí wò iwájú nílé tiwa o. a máa lọ báyìí nítorí pé ọ̀bẹ ní bẹ́sọ àtẹ́lẹsẹ̀ ní bẹ́ẹ̀ náà àyúnlọ àyúnbọ̀ náà lọ́wọ́ yún ẹnu bẹ́ẹ̀ ni o. ẹ̀mú kan kì í mọ́jọ́ kọ́mọ́ yọ bẹ́ẹ̀ ni èdìdì kan kì í dosù kó sùn mọ́là alákànlẹ̀ ní tòṣùmarì. a máa là nítorí pé ìgbà tó dòru ọjọ́ kan ojúmọ́ bá ti mọ́ ariwo bàtà tuntun náà lọ́wọ́ máa ń gbé wá oore tuntun Ọlọ́run máa ṣe fún àtìgbọ̀ ẹ̀yin olólùfẹ́ wa ẹ ṣé àdúpẹ́. bàbá olówó sọ méjì lọ́rọ̀ àyàfi kan lọ mú olóhùn gbogbo ará ìlú báyanu pé kí ló. orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn kó bọ́ máa jáde lé bàbá tó bí mi lọ́mọ yókùn tún di ọjọ́ mẹ́jọ ẹ pàdé mi lórí àwọn àkọ́tún ètò míì. olóhùn lóhùn. ẹ ṣé àdúpẹ́ ire lójú owó rí o ire o ó dàbọ̀. olóhùn lóhùn olóhùn lóhùn olóhùn ó tó wà mú kan rẹ̀ ẹ̀fọ́ olóhùn lóhùn olóhùn ó tó wà mú kan rẹ̀ ẹ̀fọ́ olóhùn lóhùn. kẹ́ bá invite ẹ̀ ẹjọ́ bàbá wa dìnnà ọdún yẹmí mọ̀mọ́ kẹ́hìn náà gbọ́ sọ̀rọ̀ yẹ̀dẹ̀ wà wíwà lórí ọ̀rọ̀ yìí ẹ pè ìjọba tó rẹ̀ súnmọ́ ìjọba dáadáa bàbá wa dìnnà sẹ́mọ̀ pàjọ wà náà ni amọ́ra wa bàbá mi lè jẹ́ ẹ dákun mo bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ bá wa bájọba sọ̀rọ̀ kí wọ́n bá wọn tún díẹ̀ sínú ìlú yìí gbogbo ìlú ti digbó inú gbó ti bí gbogbo ilé wọn mọ́lẹ̀ lọ pátápátá àwọn ẹtí sápò níbi ìkọ̀jẹ́ nìkan bẹ̀ mọ́ ẹjọ́ wọ́n ti jó gbogbo àfin wọn jó gbogbo họ́ọ̀lù wọn jó gbogbo nǹkan wọn wọ́n pa àwọn èèyàn wọn sínú torí pé wọ́n ní góòdì inú ìlú yìí àlùmọ́nì ti ń bẹ́ ìlú yìí ohun tó ń dáadáa alẹ́ nìyẹn sìn àwa náà ti rí gbogbo góòdì wọn gbogbo nǹkan wọn tó wọn ní ìlú yìí wọ́n ní góòdì wọn ní ọrọ̀ ajé gidi ọrọ̀ ajé wọn náà fẹ́ wá jí náà fẹ́ pa wọn náà fẹ́ lé wọn kó nù lù wọn báyìí ìjọba ẹ dákun ọ̀rọ̀ yìí ni mo fọlọ́ ń bẹ̀ yín torí pé bàbá náà ní pé ń bọ̀ ń bọ̀ àwọn aládẹ́ẹ́dẹ́ o náà nísìn àwọn bá táwa lè ṣe gẹ́gẹ́ bí mẹ̀kúnnù bí ẹlẹ́yin ara gẹ́gẹ́ bí ọmọ Yorùbá torí pé ilẹ̀ Yorùbá ni bí bàbá. ẹ̀fọ́ ló ń lọ.